èyí ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti ẹnu bàbá wa aláyélúwà ọba Kégbọ́ of Atikuri, ọba Ìbítóyè Ṣọlájà, ọba Ajímájàsán, ọba Ajímájẹran tó léegun, láti iléeṣẹ́ Naija FM ní ìlú London. ẹ tó kó léwu tó a tún sanwó ọmọ léwu tó olówó san ọ̀gá àtàbátírèsì èsì bàbá ìdáadáa ọ̀rẹ́ ẹ̀ lábẹ́òkúta jẹ́rí bàbá ọba ọ̀pọ̀rọ̀ kábọ̀ káàbà fọ́ká sọ láì ní kí gbọ́ wàá bá ní máa yanjú èkó káàbà fọ́ká máa sọ nídìí á ní kúrò nídìí rẹ̀ so jẹ́rí gbogbo ìta àsọ yìí ṣe torí òní torí ọ̀la ìtẹ́ ìpápá ṣe tẹ́tí máa dìbò ẹ fi ń sọ fáwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn náà ń bùkún tó bá jẹ́ pé lórí ló mọ̀ ọ́ ṣe máa ṣe tí wọ́n bá lè ṣe sí mọ́ṣáláṣí kó ṣe tí wọ́n bá lè ṣe orin sínú inú ṣọ́ọ̀ṣì kó ṣe ó lè jẹ́ pé ti bísíǹnẹ̀sì ní ṣáàṣì ṣùgbọ́n kọ́dọ̀ ọba kó jọ kó dá wa lẹ́jọ́ orí lọ́ọ̀ṣù. ní báyìí o wọ́n ní kábíyèsí ti wà lójú òpó nínú wọn dẹ̀dọ̀ tí wọ́n wọlé orí ìta sọ nípa ti àbùsí Èdùmàrè tá a sọ nípa bàbá wa Adésànyà àti tá a sọ nípa Àtìkórè bóyá rọ lápá àbóòtọ́ ni o torí iṣẹ́ mọ̀ pé àwọn àgbà ló mọ̀ tán kò sí táwa ilé wọn lọ́jọ́ wò ládàáyé náà wọ́n dẹ̀ ní kábíyèsí níbi táwa ò tiẹ̀ tí ò yé wa dé kábíyèsí abáwa dùn nílẹ̀ ẹ má múlẹ̀ lọ́fẹ̀ẹ́ o ẹ̀ṣẹ̀ ẹ lè mú kábíyèsí ẹ̀ ní ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ lè múlẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ máa ṣe ẹ máa sanwó rẹ̀ o ìdí ọmọ Ìjẹ̀bú ẹ̀ ń gbọ́ náà yìí o kẹ́hìntì máa wá owó tó a máa fi ṣètò ìkó máa lọ kó máa lọ yẹn bẹ́ẹ̀ bá rò ó lè múlẹ̀ lọ́fẹ̀ẹ́ kábíyèsí owó yìí o odidi ọba ní o tó kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò yìí o. ẹ ṣe gbogbo wọn fi àsìkò kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ IIB abẹ́ àkóso bàbá ẹgbẹ́ aláṣẹ Kazeem Arúgbóṣọlá àdìgbà ọmọ ìgbìmọ̀ àtàwọn ẹgbẹ́ ọ̀ẹ́mẹ́sọ ìjọba orímọlúsì àwọn ọmọ àdúrókè ọmọ ọdún rẹ̀ ṣe tẹ̀jẹ́ ṣe dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìdíwẹ́ o. bẹ́ẹ̀ ni agbábí ní kábíyèsí. ẹkú wẹ́líwẹ́lí òjò ìlú ọba àti ẹ̀ rárá o. àwárí ẹ̀. àdúrà ní mo rẹ máa jẹ́ ní wàá wá bí lágbára náà ẹ máa gbé ìṣòro ti wà láyé àti àlàáfíà wà á kú èrè àkùdélé àti àtẹjú ọ̀rọ̀ àfojúlù ṣe òṣèlú ilé yẹn o. kábíyèsí ẹ má bínú pé máa bí láwọn ọ̀bẹ̀rẹ̀ lọ torí ẹbí òtún bẹ́ẹ̀ bá wá déwájú ní ìjọba lẹ́la bí wọ́n máa sọ̀rọ̀. ẹ̀jọ̀ sọ á ti sọ nípa àwọn ọmọ yín méjì kan o. a ti sọ nípa ti bàbá wa Abraham Adésànyà àti àbùsí Èdùmàrè. kábíyèsí ẹjọ́ jẹ́ mú bàbá wa Adésànyà dáadáa. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rájà kì í ṣe pé ṣàbùkù lọ wọ́ọ̀lì wọ́tà bí bẹ́ẹ̀ ṣe àwọn ti bẹ̀rẹ̀ ṣe pé gbàdájú tí ń lọ sílé ìwé wọ́pà ni ṣùgbọ́n níbi tí wọ́n ṣe lẹ̀ bẹ́ẹ̀ là ń kúrò wọn lọ́jọ́ ṣe wọ́n ṣe takuntakun. bàbá wa nígbà ó bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ òṣèlú tó bẹ̀rẹ̀ sí ní hàn sí àsìkò tó máa fi jáde gan nígbà ẹjọ́ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní àsìkò náà kí ẹjọ́ ẹ̀ máa bẹ̀rẹ̀ bàbá Awólọ́wọ̀ ní jingle food láti lórí ìpolówó kó wá sí ojú fóun kó wá gbẹnu sọ fóun ní ẹjọ́ lásìkò tí nígbò fẹ́ lọ ní 1962. bẹ́ẹ̀ ìgbà tí jingle food máa dé Nàìjíríà ìjọba àsìkò ẹ pé bọ́ ṣe ń ṣe dé ọ̀pọ̀ bàbá bọ́ ní jingle food kọ́ ilé wọlé o torí ẹsẹ̀ àwọn fúlùú àṣẹ láti wọlé ọkọ̀ wa ṣojú yìí kó wá dé bẹ́ẹ̀ ní bàbá Awólọ́wọ̀ alukọ̀rọ̀ yìí. so lọ́nà tó tó di ìyẹn lọ́wọ́ ní bàbá wa Adésànyà lọ́lọ́ wa lò gẹ́gẹ́ bó lọ lọ́wọ́ fún bàbá wa Awólọ́wọ̀ láti ṣẹjọ́ yẹn
ìgbà ẹ̀ ní ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ tí àwọn àgbàgbà bẹ̀rẹ̀ sí fún wọn ní jingle food of Nigeria ọ̀dìgì wúdẹ ní ìlú wọ́n ti jẹ́ takuntakun ní gbogbo ẹjọ́ yẹn àwọn ọmọ ìdòwú ọ̀rọ̀ péjọ sí òjúbọ at least ibẹ̀ ni làwọn ti bẹ̀rẹ̀. kábíyèsí ẹ máa ṣe o ṣàbọ̀ tó máa ń pe bàbá dísà ní mo ní kí ló dé kó tó pe bàbá dé fúròtù àṣẹbí yìí ni. àdáwà péjáwó nìyẹn ẹ bá tó wò àsìkò tí Abíọ́lá náà nípa June 12 àwọn kan ló tún ṣe aṣíwájú gbàdẹ́kù nígbà yẹn tí àwọn alágbára wà tó ń lé wọn pẹ̀lú ọwọ́ ẹ̀mí wọn kiri ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ̀ ní wọn jẹ́ lọ́wọ́ ìyẹn ló mú bàbá wa aláṣẹ Nàìjíríà president àná lólórí fún bàbá adídàlúkọ mi tó wá ní apamọ́tò of Nàìjíríà ẹ̀ẹ́dọ̀ gbàdúgbò ló fẹ́ mọ bọ́ọ̀lù wà bẹ́ẹ̀ ni sà. òde ló bá bọ kíní ẹ̀wọ̀n lọ́wọ́ ìjẹ̀bù ọ̀gá àmọ́kẹ́ nínú ọ̀la rẹ̀ ní mú bẹ́ẹ̀ ni ọmọ bàbá wa lámì má gbàgbé bẹ́ẹ̀ ni àbí bàbá tó ṣèrọ̀tì kéde ká bẹ̀rẹ̀ ìdí ìgbà tí ìdí ìṣèjọba ní 1999 ìdí àwọn gómìnà yìí ọ̀sẹ̀ ìṣẹ̀rọ wa ń ké ní sílọ́dọ̀ bàbá nígbà ní kébùkẹ́ gẹ́gẹ́ bù ní àṣìwọ̀ ìwádìí aṣíwájú Afẹ́nifẹ́re the leader of Yorùbá agent olóògbé ẹgbà ìpàrọ̀ yíyọ ipò ẹ̀ pápá lọ́yìn láti gbàrú ti fi ipò ẹ̀ rẹ̀ tó jẹ́ mọ́bọ̀ bàbá tí àṣeyọrí àgbàrẹ̀ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni. bàbá ṣe ṣàlàyé rẹ lẹ́kùnrẹ́rẹ́. iṣẹ́ wọn ní mọ káàbọ̀ tó máa sọ àti parí ẹ̀ ẹ̀bá ìfẹ́ sí torí ìgbà tó tẹ̀ wá kú pàpà ìsìnkú ayẹyẹ tí òkúrẹ́ ó ti jù tara yìí lọ torí lẹ́yìn ẹ̀sìn polytechnic ọ̀dálẹ̀ níjẹ̀bú orúkọ ìrọ̀bùsọ Abraham Adesanya polytechnic lẹ́gbùgbó ó wà ní Dàgbùlù Akọ̀rọ̀rù ní àtìkò ìní náà. kábíyèsí mo ní àtìkòrì ká ń sọ yìí ẹ jọ ẹ bá wa ní nọ́mbẹ kó yé ni báwo ni orúkọ àtìkòrì ṣe wáyé. ok ẹ ṣe púpọ̀ àtìkòrì yẹn rí ìlú tèmi gangan tí mo ṣèjọba lé lórí ọlọ́pọ̀rọ̀ àlọ́wọ́ ìgbà tí àwọn bàbá láwa dé láti Ìjẹ̀bú-Òde oníkàlùkù ọ̀hún ààyè wọ́n wá sí ilé kan wà ń gbà yẹn bàbá wa kébọ̀ wọ́n ní kó lọ kọ́ ìwé ìgbà tó wá lọ bẹ̀ òun wá kọ́ ilé dàbí aláràkọ́ tó jẹ́ bọ́ ilé ẹ̀ tó yá sí àwọn ẹranko èjò kọ́kọ́ ìgbà tó jẹ́ pé wọ́n bọ̀ wípé ó wá ọ̀nà àti wọlé yẹn ó fi lẹ́yìn kùlé tó ẹni máa máa wọlé tó bá ń kọ́ wájú kùlé ń bẹ abàdá òbí kan gba ẹ̀yìnkùlé yẹn ló máa gbà wọlé ìyẹn wá fi pè ní àtìkùwọ̀ pé ibi dáadáa gbẹ ìjùmọ̀ àtìkùwọ̀ yẹn ló lọ títí tó wá di àtìkù yìí lọ́jọ́ sí i. kábíyèsí nígbà tí mo wo orúkọ yìí dáadáa mo rí orúkọ ńlá kan bẹ́ẹ̀ mo gbọ́ Ṣúlàjà ní ìtàn Ìbàdàn orúkọ Ṣúlàjà kan bẹ́ẹ̀ bàbá. ìgbà yẹn mo gbọ́ ṣùgbọ́n àgbọ̀sọ nìyẹn Ṣúlàjà yẹn àwọn Ìjẹ̀bú náà ló lọ sí Ìbàdàn lákòókò yẹn ọ̀rọ̀ àṣírí ṣùgbọ́n wọ́n wá ti ṣẹ́wọ́mọ Ìjẹ̀bú dédé rẹ̀ Ọlọ́run bá ṣe ẹnìkan bá lè kà ní bẹ́ẹ̀ tó wọ́n wá ti bẹ́ẹ̀ sí òun náà wá bẹ̀rẹ̀ sí ní Ṣúlàjà ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jóyè bẹ́ẹ̀. ó ti jẹ́ afẹ́yẹ́ bọ̀bọ̀ ti jọ ìwọ̀n Ìbàdàn ọjọ́ ìlú Ìbàdàn àgbà ọ̀tún àgbà òsì òun wá jẹ́ àgbà ọ̀tún ló wà àwọn àgbà ọ̀tún lè ló jẹ́ Olúbàdàn ṣùgbọ́n nígbà tí owó adé dọ́là mo ti Ìbàdàn wá tó yí wọ́n Ìjẹ̀bú wà ní wa gẹ́gẹ́ bí báwo kò ní lọ́nà ọ̀dọ́
lọ́gbọ̀rọ̀ máa gbà tó àwọn náà wá gbé òbí ogun bí ọ̀tẹ̀ ní gbọ̀ngàn àwọn òbí láìpẹ́ ìwé èyí ààrẹ ni kò jẹ́ ẹgbẹ́ sásìkò àgbẹ̀dọ̀lágbọ̀ngàn àpáta ìrẹ́ kiri pẹ̀lú Yorùbá ìgbà tí ọ̀rọ̀ ìjà ìjọ sí lọ́wọ́ lọ́nu ilé ọmọ Yorùbá ni wà débi àpáta wọn ní olóòlé ìjìjà àpáta ni àpáta ẹ̀gẹ̀dẹ̀ tẹ̀ nínú ẹgbẹ́ ìdílé àpáta ni onígbọ́dọ̀ kúrò kì í ṣe Yorùbá ìwé ìnàmọ̀ ìdìbò òun tó lájà ẹgbẹ́ ìbọn tó lájà sí ni ọmọ bíbí Àtìkòyí àdúgbò ẹni oríwò àwárọ̀ nìkì ní ọmọ ajímájàṣọ ajímájẹrọ sílé igun ọmọ oríwò àti àdìgẹgẹ ẹ̀jẹ̀ kí n dájú wá ilé ìdúró lọ́wọ́ jáde gẹ́gẹ́ láyé lọ́yìn lọ́wọ́. kábíyèsí ẹjọ́ ní Ìjẹ̀bú-Ògbó àárín àwọn èèyàn dàbí aláràkó tó ti bẹ̀ jáde tó ṣe pé akọni ènìyàn ni wọ́n ẹjọ́ ẹ fún wa ní àwọn méjì bá ti ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ní Ìbàdàn tá a máa sọ nípa àwọn tó ti lọ bẹ̀rẹ̀ tá a sọ lẹ́gbẹ̀ẹ́ tá a máa dárúkọ Lísàbí bẹ́ẹ̀ ẹ jẹ́ pé ẹ mú èèyàn méjì tó jẹ́ pé láti Ìjẹ̀bú-Ògbó tó jẹ́ pé orúkọ mánìgbà pé. bẹ́ẹ̀ni láti Ìjẹ̀bú-Ògbó ẹ̀rú bàbá wa Ògúnṣẹ́gun ìwà òwúlẹ́jọ ẹ̀rọ báwọn ra Ìbàdàn òwò lásìkò tiwọn oyè méjì ló jẹ́ pọ̀ ó jẹ́ Balógun ó tún jẹ́ Síríkì gbogbo ìgbà tí àwọn òyìnbó sì ń wá tí wọ́n fẹ́ kọ́ gòkè kí wọ́n má gòkè kọ́ kọjá kọ́ má kọjá tí Ìjẹ̀bú sọ ní Ìjẹ̀bú ìlú dájújì wọ̀ dájújì wọ̀ lọ́sàn-án wọ́n wá kúrò àlẹ́ ìyẹ́dẹ̀já ìfẹ́jọ ayé gbà yẹn torí Ìjẹ̀bú ò fẹ́ kí wọ́n gba ilẹ̀ mọ́wù lọ́wọ́ rárá àti rárá tó yẹ ni ọwọ́ fi owó ògúnṣẹ́gbẹ̀ kan ló ṣáájú ogun tó dúró di Ìbàdàn gbà pẹ̀lú àṣẹ Balógun kan tó wà ní Balógun Ìjẹ̀bú ti gbà yẹn tó ìbọn òun wá tún dúró gẹ́gẹ́ bí gómìnà tirẹ̀ òun wà lórúkọ nítorí ilé kọjá wọ́n lè jẹ́ kọ́ni kọjá ti tọ́ ṣùgbọ́n báyà láti ó padà sílé wọ́n yìí ṣe ogún ẹ̀ tí èyí ti bá bẹ̀rẹ̀ ọdún tó máa ń ṣe ọdún bẹ́ẹ̀ ní ọdọọdún Ògúnṣẹ́gun ló bá dógún bẹ́ẹ̀ ní í ṣe Ògúnṣẹ́gun bẹ́ẹ̀ ní í ṣe Òdògbòtù ló ń gba bílẹ̀sì tó máa ti ń ṣe ìrètí jẹ ẹnìkan tí ó tún wà bí aláràdá tó rántí ìyẹn bàbá jẹ́ ọmọ àtìkò ìjẹ ni ìyẹn rí líwú olúwo yẹn òyẹ náà oríwù tèmi gangan yẹn ti jáde òun ló kọ́kọ́ ṣe baálẹ̀ ní àsìkò lẹ́yìn tí kéèkàn gbogbo wọn lọ báyà ńlá àtiwádìí pé ìlú ń fẹ́ jù àgbín gbogbo ẹ̀ òun líwo olúwo yẹn ẹ̀dá àkọ́kọ́ tó dúró gẹ́gẹ́ bí baálẹ̀ gbogbo àkọọ́lẹ̀ ni wà pé gbogbo àwọn ẹbí tó nílẹ̀ lásìkò ìdíje bá ṣe ń sọ̀rọ̀ àwọn ló ń la ilẹ̀ fún oníkálukú ìdílé máa wà ìdílé máa wà gbogbo àwọn tó ní gbogbo àwọn ìdílé máa gbogbo ìwọlú yẹn ló ṣe àwọn ìṣẹ̀lẹ̀ tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlú ẹ̀ gbogbo ìwọ̀n ayé lẹ́yìn pápá lẹ́yìn Ìjẹ̀bú àti Ìjẹ̀bú ìbò àtúlọ́mọdún làtúndù kẹ̀ẹ̀báwò nínú ìgbà tí wọ́n ṣe àkọọ́lẹ̀ wọn ìlú ojú pápá ní mọ́lùdá Áfíríkà àti Nàìjíríà ọmọ Amẹ́ríkà bí nígbà tẹ̀lé àkọ́kọ́ tó bẹ́ẹ̀ kọ́kọ́ jẹyọ àdúgbò fọlọ́run. kábíyèsí ẹjọ́ kí ni àwọn ètò tí ẹ ṣe tó jẹ́ wípé àwọn tó jẹ́ ńláńlá ní Ìjẹ̀bú-Ògbó tí Ọlọ́run fún ní kúrìjì ẹ̀ kí ló dé tí wọ́n lè gbé ìgbésẹ̀ tí bàbá wa Àbùsí Èdùmàrè pé wọ́n jẹ́ ilé ìwé wọ́n jẹ́ ilé iṣẹ́ kọ́tì ẹ̀fí lílẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ máa ń ṣí wọn létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé àṣeélẹ̀ láti rí o torí àwọn ti sin akọ̀ orúkọ wọn nínú kọ́ọ̀ṣì rẹ́kọ̀dù ọdún ní àti ìgbọ́ràn omi tó ń ṣe. àgbàdì ìfúwọ̀sì ṣùgbọ́n bó ṣe wà yẹn náà àti àwọn kan tó ń ṣe ṣé gbogbo àwọn Yorùbá kòwé kan wọ́n ní àjùmọ̀bí kò kan dànù ẹ̀yọ́ náà bá rántí ni ló ṣe lóye ọ̀pẹ bí a ṣe ń lọ lóye sí bàbá wa Aláàjì Kàsíù Jókà gbogbo àwọn èèyàn gbọ́ òun ló kọ́kọ́ dá bá ti ìgbà tí
èèyàn táwọn ara ní ìlú ọba tó yí pẹ̀ lòun ti dá bá ti ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ láti ẹ̀ sì wà kò kọ̀ jẹ́ òun ti tẹ́lẹ̀ lórí àgbàgbà pàdé ṣùgbọ́n síbẹ̀ náà ó wà lápọ̀lẹ̀ rèé ẹ̀dá bá tún wo àwọn bàbá wa sí ìlú náírà mọ̀jẹ̀ bàbá Bàdíró òun náà ṣe nǹkan rẹpẹtẹ lẹ́gbẹ̀dẹ̀ olójẹ rẹpẹtẹ ibùkẹ́ ìdílé tẹ̀ náà wọn tó bá bá ìwádẹ́sì wà lábí ọ̀wọ́ alárojúṣe tó ń ṣe one very good example is ọ̀rẹ́ mi kan Ọ̀túnba Tóyè Abbas kẹ́ bá dé ẹ̀fọ́sì hòtẹ́ẹ̀lì tó ṣe níbẹ̀ lọ́la tẹ́sí hòtẹ́ẹ̀lì ó ṣe múyọ̀gàn ìtọ́nà bíi hòtẹ́ẹ̀lì tó ṣe tọ́ka sí àwọn ìlú àti kì í ṣe wọ́n ti darúgbó kan rẹpẹtẹ náà torí bó ti wà lẹ́gẹ́ jẹ́ èyí ti ṣe ni ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tó ń pèsè ìyẹn mo ṣe kó ìdájú lẹ́ẹ̀bọ̀ àti ìdájúmọ̀ bíi kókó bíi àwọn ọ̀nà náà bá lọ sí ìlú ìṣòro sẹ́yìn àwọn kan wà wọ́n fẹ́ gbé ìlú sókè àwọn kan fẹ́ wà kọ́kọ́ ní owó yẹn kọ́ máa ṣe ṣùgbọ́n síbẹ̀ náà irú bíi Michael Zinga tí mo sọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ti wá fi hòtẹ́ẹ̀lì rẹ̀ bí wá fi báńkì rẹ̀ sí Ìjẹ̀bú tí ó jẹ́ kókó sí Equatorial Trust Bank ní kìíní tó wà ní ọ̀nà àti wà lọ sí báyìí lọ́wọ́ òkè ní ọ̀bẹ̀rẹ̀ máa mú bẹ́ẹ̀ abẹ lókè dọ̀pínà ẹ̀sẹ̀ mẹ́rin gúúsù ọ̀mì tó ti ṣe ní kìíní àrí àwọn ẹ̀fẹ́ bẹ́ẹ̀ tí a bá tún wéré àwọn tó ti lọ́dọ̀ ọmọdé wa náà nǹkan wà ládùúgbò mi gangan ọ̀nà ìbú Fẹ́mi Ọmọdára bẹ́ẹ̀ ni he has a very big nylon factory and employ at least àwọn iṣẹ́ ń bẹ̀rù ìwọ́ adéjì 200 ọ̀pá tẹ̀lé ní 200 ṣe mọ̀ pé ó provide employment nìyẹn fún àwọn kan ó dẹ̀ tún máa generate fún ọ̀pá ẹ̀ náà so a ní àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó ń ṣe ìjọba tá a bá ń parẹ́ ilẹ̀ àgún ní méjì mẹ́ta ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó tẹ̀ sọ a sì fẹ́ àwọn èèyàn sí tó máa ní àtinúdá lájọ pé ìlú ẹni ẹ̀jẹ̀ ká gbé lókè ìṣòkan náà kọ́ wà lọ́wọ́. ìjẹ̀wé lẹ́wọ̀n apákẹ́ yìí níbílẹ̀ mo bá ti gbèsè mi sọ̀rọ̀ wọ̀ kọ́ wa Ìjẹ̀bú ọ̀dẹ̀ ń pọ́ ní oníjẹ̀bú ṣèkọ́ láti ṣe àwọn ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ní ìlọ́kọ̀ọ́kọ́. kẹ́ẹ̀fọ́ ká máa wá ṣe security níbẹ̀ o. lágbára lọ security wa security wa lágbára lọ. àwọn bàbá àdúgbò yẹn bú orí ìṣẹ̀lẹ̀ yìí dídá ọ̀nà àwọn ọmọ ìyá yìí ní ọ̀nà apá Nàìjíríà náà mú èdè sọ kàjíyàn pé kidnapping kankan Ọlọ́run bá ní ṣe sí ẹ̀ ládùúgbò tẹ̀yìn ìlágbára lọ́yẹ̀ ní sí ẹ̀bẹ̀ ju òkèèrè kúndú máa lọ ọjọ́ ògúnlé bẹ́ẹ̀ ọjọ́ òkèèrè ní kúndú máa lọ òkèèrè òbí mílíọ̀nù wa kó ń jẹ́ lẹ́yìn kó má jẹ́ ìlà wa òkèèrè ní kúndú máa lọ òkèèrè lágbára láti rí ẹ̀ lọ́gbà agbára Jésù. Kábíyèsí kẹ́ra lọ ìdáyé lè mú ba ẹni àgbọ̀ ìṣòro ṣe kí ẹ lè sọ nípa àwọn jàre ṣe é mú bá mi dáadáa. dáadáa kàdí lọ́dún àti làwọn òye kọ́ ìmìnà tọ̀rọ̀tọ̀rọ̀ ṣe mọ́ bọ̀dẹ́ tí kò rí ẹ̀sìkò ìkọ́ ìdárúbalẹ̀ kẹba lọ́jí ṣe mọ́ bọ̀ pẹ̀lú ọmọ ẹ̀sìn kọ́ńpósì bàbá nígbà yẹn lòyí mo tún mọ́wọ́ bìbí lágbàlẹ̀ ìjú ilé ẹ̀kọ́ wà níwájú tèmi wà lẹ́lẹ́gbọ́n mi kan ìdí ga sí àbábà lọ bàbá gbé bàbá ṣe wọn bá pẹ̀lẹ́ yẹn ló ti bí abẹ́rẹ́ wọ ọmọ bàbá pápá odòmí ṣe bí ti bàbá ṣe máa ti jíjú àlọ́lágbára lọ́rùn àti àbájẹ́ tó wó lórí ọmọ tó fi lẹ́ẹ̀dẹ́ nǹkan ìbàbà Musiliu ìdí ẹ̀rẹ́gbọ́n lọ́dún bàbá mìíràn lọ́wọ́ ọlọ́run wa gbọ́ ọ̀gá ó ti ṣe débi èrè ìdáná náà máa burú wọn bí ìyẹn ti mú ní pé torí rántí bàbá kó ẹlẹ́kẹ̀ẹ́ fi ṣàkóso ní ìlú ọba níbí lágbára òkè ló gbé nǹkan tí náà ṣàkóso níbí lágbára àbòǹtàfà náà lọ́wọ́ sókè wọ́n á ṣe dé bàbá wá jí ju ti bàbá lọ báyìí ni bàbá dáadáa ní pẹ̀lú àwọn òrìn ní lábẹ́ kọ́sọ lórí ẹ̀tọ́ àní òkèjọ́ nǹkan níjọ́ kan ní Abẹ́òkúta ìyàwó pẹ̀lẹ́ wá sí wà láyé ńgbà yẹn Stella Ọbásanjọ́ kọ pé rẹ́kọ́ọ̀dù bàbá sí inú
ìlọ́rọ̀ ẹ̀bẹ̀rẹ̀ bíbí ìlọ́rọ̀ ẹ̀dá tíyàwó tí aya bẹ́lẹ̀ mú tó àdúrà bọ́ dìde iná ti rọ̀ ẹ̀bí tí bíbí ẹ̀bẹ̀rẹ̀ mú tó ìlọ́rọ̀ gbogbo ọmọ tó ń tọwọ́ bí irú kẹ́kẹ́ káfíwọ́ wà ọ̀wọ́ ẹ̀mú yẹn wá tó máa bọ̀ ṣùgbọ́n ìṣẹ̀ àwọn ẹ̀fà green nìyẹn ṣòro láfẹ́ káàdì orí bàbá tán òyìnbí ọjọ́ àti ìdíjọ́ of business kàmúra sí ẹ̀dá ìṣe gbogbo tí bàbá jẹ́ mi sọ ní Yorùbá ló fi fọ́nì gbogbo àgbà yìí sí èmi ìjọ mi jíjí kan wá lórí ìgbòho ọ̀rẹ́ máa padà on my way to London kò séwu rárá ẹ̀yìn òyìnbó ìdààmú tó sọ gbòdì òyìnbó bí àti bàbá tí bá ìdájọ́ náà bá sọ tí wọ́n kọ́lọ́ọ̀gù máa gbọ́ nǹkan wọn gbogbo ara fẹ́fẹ́ rí ìyáwó náà ṣe rántí wọn láìkọ́ lọ́nà kò ṣe dànù nílọ́run káwa náà forúkọ iṣẹ́ pẹ̀lẹ́ ayé lọ. kábíyèsí àdúgbò lọ́wọ́ nínú okùn lẹ̀kẹ̀ àárọ̀ ẹ jẹ́ jàrá wa jùlọ. àti òbílù báyìí ní àbùsílẹ̀ máa pàwẹ́ bẹ́ẹ̀ rúkọ lẹ́ẹ̀kọ́ mọ́mọ́ ìyẹ̀kọ́ ní nàìjíríà rẹ̀ ìyẹn ní pẹ̀lú súyẹ̀ tí ọ̀wọ́ ni ọ̀pẹ́ ṣọláṣẹ̀ ọkọ̀ kan súyẹ̀ ní kò nígbà rẹ̀ kó wọ́n rárá èso ó yẹ máa kọ́ kúlé tó ti ń gbá gbé ọ̀lẹ́ ó máa ra kọ́ bẹ́ẹ̀ sí tó àná àjẹjùpẹ́ súyẹ̀ ń sìn olùjẹ́ ká ní stadium ní ìjẹ̀bùbọ̀ tó jojú gbèsè tàbí stadium ìgbàlódé gbogbo ẹ̀ náà. kábíyèsí bàbá wọ́n á mọ̀ ẹ́ lọ wọ́n á ní ṣàdúrà nílé ọmọ yìí àti ilé ọ̀kárọ̀ kiri kẹ́ndẹ̀ bá ní sọ̀rọ̀ kékeré bẹ́ẹ̀ náà mọ̀ ní. ẹ̀rọ ṣe dídẹ̀wẹ̀ ìpẹ́tò àtẹ̀rẹ̀jọ́ máa sanwó àdúrà rẹ̀ fọ ìdí rẹ̀ kó ẹ máa jẹ ọ̀nà ọ̀la rẹ̀ wà níbí àgbà ọlọ́run fẹ́ máa kọ ìṣòro ògbọ́ ìkọjú nǹkan máa kọ ìrẹsẹ̀ o àdínà ẹ̀bí ní ìwẹ́rù kẹ́ẹ̀rí bá ṣì wẹ́